orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú ẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́ ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò olùkọ́ àgbà lónìí yẹn gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí lókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́ olùkọ́ àgbà Láàjì Àbáàsì Ọlọ́run ọba ló rán ẹ ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú ó dọ̀wọ́ gbogbo wa ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Láàjì Àbáàsì Ọlọ́run ló rán ẹ asọ̀tàn fáyé asọ̀tàn lóye ìlú iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí èyí tó tọ́ sí ẹ ààrẹ òkùnkùn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ ààrẹ òkùnkùn ilẹ̀ Ìbàdàn tó pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn lóyè Láàjì Àbáàsì ìwọ ń pátá ìwọ ń lọ asọ̀tàn lóyè ìwọ lọ́rùn fún orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú ẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa ogun onígun ó máa níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ̀ ìtàn ní òròyìn gbogbo wọn olùkọ́ àgbà Láàjì Àbáàsì ikú kan ò ní ẹ̀ pa olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o lórí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú ẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. ẹ̀mú ló láró ẹ̀tù ló nìbọn ètè ló lómi ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ààrẹ Láàjì Àbáàsì ìtàn Yorùbá pẹ̀lú ọmọ ẹ̀yìn olólùfẹ́ ààrẹ òkúta Ìbàdàn olóyè Láàjì Àbáàsì gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. ló sọ ẹ̀dùn olùkọ́ àgbà kárí ayé ìgbà tó tó bá ló ń jẹ bá. dáadáa tá a sì ń gbọ́ mi kétékété a fẹ́ ká fi kọ́mẹ̀ntì wa sílẹ̀ torí táwa náà bá ń wojú àgbàgbé wa àwọn àyípadà ní ìjẹta tí mo bá ìkànnì ìtàn Yorùbá eléyìí ni à ń gbìyànjú rẹ̀ kábàlẹ̀ máa fìgbà ní. ẹ lọ kíní kan ò ní ṣe é. ẹ jẹ́ ká mọ bó ṣe ń jáde sí lọ́dọ̀ wa níbẹ̀ ṣé òun jáde ṣé náà jáde sí kọ̀ọ̀kan ìwà. ìràwọ̀ márùn-ún tí a tó fi fún ẹ òun kò tàn àbáyé Ọlọ́run ló rán ẹ Bámidélé Timothy láti orílẹ̀-èdè Amẹ́ríkà Adésọlá Adékúnlé bẹ́ẹ̀ ní Lọlá Níwájú Títí lóye Abọ́lórin Ọládèjì lóṣèlú Ànábì Yusuf olóko Ànábì Yusuf. The International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà. ẹ jẹ́ ká rí kọ́mẹ̀ntì yẹn jẹ́ ká rí kọ́mẹ̀ntì yẹn ká mọ bí ó ṣe lọ sí ṣé kò kọlura àwọn ṣẹlẹ̀ nínú àgbọ̀ ẹ̀ṣẹ̀ gan ni wọ́n ló jáde dáadáa. tó jẹ ìtọ́jà ìtọ́sọ owó oríire gbogbo ayé ló ti bá yí láti wákàtí méjìlá làwọn amójú ẹ̀rọ wa ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ̀rí kò ti bọ́ sí ọwọ́ òrùlé àwọn bá gbé. ìtàn yàtọ̀ sí àlọ́ o
òye ìtàn yàtọ̀ sáròsọ òdodo ọ̀rọ̀ ni àrùndá ẹ̀kún tí ò bá jọ ní lójú o ẹ̀kún mọ olóhùn ní kó dá tiẹ̀ kárí ẹni tọ́lọ́ ó yàtọ̀ sáwùṣe bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́. olùkọ́ àgbà Láàjì Abbas ààrẹ ìtàn kárí ayé ikú kì í pẹ́ ta. ẹ máa bá wa gbé ètò yẹn máa bá wa fi sọwọ́ káàkiri ti kútùrú àgbáyé. bákan náà ẹ jẹ́ ká mọ àwọn nǹkan tí a kọ àwọn eléyìí tó ń lọ yìí sí àrímọ̀ká bẹ́ẹ̀ ni ìtọ́jú ṣe ó dúró déédéé kíkàwá náà tẹ̀ wọ́n bí ètò káwọ́ bí ká mọ bí a bá ṣe rí kà sí bá sì ṣe dúró déédéé sí ẹ jẹ́ kí a mọ̀ àtọ̀ sí pé tí ń wá gbọ́ àti ìgbà pé ń wá gbọ́ ká mọ àwọn nǹkan tí ó ń lọ ní àgbàgbé wa tí à ń rí kà ẹgbẹ́ kọ́kọ́ máa fi àkókò lọ sí ìlú Àkùfò. ìlú Àkùfò ó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ìlú Àkùfò ó wà ní ilẹ̀ Ìbàdàn. ìlú Àkùfò ó wà ní ìjọba ìbílẹ̀ Ìdó. bàbá ń sọ̀rọ̀ nípa àwọn tó ṣe wípé ìjọba ìbílẹ̀ àbí ìlú àbí lára àwọn ìlú ìletò nìbàdàn tí ó lórúkọ òun tó sì kópa nínú ìjàngbara àti dáàbòbò ẹ̀tọ́ ọmọnìyàn àti láti gba àwọn àgbẹ̀ sílẹ̀ nígbà ogun Àgbẹ̀kọ̀yà ìgbàlẹ̀ ìlànà Àkùfò. wá kí gbogbo ọmọ Àkùfò gbogbo olólùfẹ́ Àkùfò kí gbogbo èèyàn wa ò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti nílùú Ìbàdàn. gbogbo ara fẹ́ra kú bàbá wa Lákùfò tó wàjà o. ó ṣe àlọ́mọ́ o Alákùfò ọba Ahmed Oyèbámi wọ́n ti lọ. bàbá Oyèbámi jí ọba Ahmed Alákùfò ti lọ. ìgbàsọ fún wa ni pé bàbá wa wọ́n wàjà ní ẹ̀yìn ọdún méje lé ní ọgọ́rùn-ún. àwọn àgbàlagbà tí wọ́n bá bàbá ìlú sáà àwọn tẹ́ a mọ̀ ojú wa pé bàbá wa dàgbà dáadáa. ilé ìlú bẹ́ẹ̀ torí pé òjò ti lókun tó ti lọ́ sáà. bàbá wa Alákùfò tá a gbọ́ o tá a gbọ́ kì í ṣe ìgbà àkọ́kọ́ rè tí wọ́n sọ pé bàbá ti lọ o bàbá ti wàjà o. bàbá ẹgbẹ́ àbàtì wa ọ̀tà tó bá bàbá ẹni bàbá tó ti bá tu. àjàrà pọ̀ o àjàrà pọ̀ o. kí ni tó ṣe wípé nígbà tí bàbá tó wọ káàlẹ̀ sùn nígbà tí wọ́n ti gbọ́ ní bàbá tó ti wàjà o wọn ò kéde rẹ̀ o. pé ọ̀pọ̀lọpọ̀ máa ń rí bẹ́ẹ̀ wọ́n wá jó wọ́n rí dáadáa yé pé tó ọlọ́jọ́ ló ti tó lù. bàbá wa Alákùfò wọ́n lọ o. ó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ìdó. ó jẹ́ àwọn state honorable wa tá a dìbò ní ìjọba ìbílẹ̀ Ìdó. federal honorable wa tó ṣojú wa ní ìjọba ìbílẹ̀ Ìdó. lórí àgbà oyè bàbá mi olóyè ìpínlẹ̀ Ìbàdàn.
Sàràfàdé àpò ara fẹ́ra kú gómìnà wa ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjìnlẹ̀ Abíọ́dún Olúṣèyí Mákindé bákan náà ni bàbá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn gbogbo olóyè ilẹ̀ Ìbàdàn sọlọ́jọ́ tí mo lọ bá bàbá ìlú ọmọ nínú àárín ìpínlẹ̀ Ìbàdàn wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ nínú ààfin wọn à ń padà bọ̀ ohun táwa ní ìfọ̀rọ̀wérọ̀ Ọlọ́run jẹ́ tí bàbá fi lọ káàkiri ó dùn mí o torí wípé nǹkan ń bẹ lẹ́nu bàbá yìí dàgbà púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló sì ṣojú rẹ̀ pàápàá tá a bá ń sọ nípa ohun àgbẹ̀ ọ̀yà. tá a bá ń pariwo wípé tá a gbé lọ́wọ́ àníjà sí iṣẹ́ gbogbo wa ni. ọ̀rọ̀ alákùnrin ti lọ. bákan náà ẹ̀jẹ̀ ń kú òbí ìlú. sáré wọlé ní àgbàdo ìta. Ẹgbẹ́ sáré lọ sí ìlú Ọ̀yọ́. Ìlú aláàbò ojú pàṣẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ọmọ àti ìlà. Ẹ̀sàyé eré. Adébákan kò sàyé eré o. Ìta àgbọ̀ ni wípé ọ̀rọ̀ ọjọ́ sí. Ọlọ́pàá rí ìlú pè ní àwọn olùsọ̀lẹ̀ Ìbàdàn. Bàbá wa bá sọ̀rọ̀ ìlú Ọ̀yọ́ ọdún kan ìwé òun lẹ́yìn tí bàbá wa láàfin tí wọ́n ti wà lórílẹ̀ àti ìjọba ní Ìlọ́yọ̀ọ́ máa sí báńkì ìdílé látara ilé ìfowópamọ́ wa lórí oṣù mẹ́rin ìjọba àti ọ̀jájá òun ìṣẹ̀lẹ̀ ìjọba olóyè bàbá fọlù ní èèyàn àtọ̀rí ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń béèrè lọ́wọ́ mi pé bó ni ti ọ̀já ṣe jẹ́ o alágbọ̀n ṣe jẹ́ o mo ti ṣàlàyé lórí ẹ̀ lọ́jọ́ sí lórí mo sì fọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ìgbọ́rọ̀ ti lẹ́lẹ̀ yìí lọ́nàkọ́nàmọ́nà ìjà ń bọ̀ ìjà ìwé níta abájá láàfin tí bàbá wa bá gbòóyè ní èsì pápájì kan wàhálà ayé àti ọ̀tẹ̀ ńlá nílẹ̀ àbí ṣe ọlọ́jà lágbára jọ láàfin lọ ní aláàfin lọ lágbára jọ ọlọ́jà lọ. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìlú tó ń lùgbòrò pa Ọ̀yọ́ wa kan gbogbo gbogbo wa jágbó méjì ọ̀pọ̀ ẹ̀ka má pọ̀ ti bàjẹ́ mọ́ ọ̀pọ̀ ẹ̀ka má pọ̀ ti bàjẹ́ mọ́ gbogbo jágbó méjì
báwo la fẹ́ lọ ọ̀nà wo la fẹ́ gbé gbà o. ọlọ́pàá pè mí pé àárín òpìtàn iṣẹ́ rẹ̀ rèé o. ó ti dé ìtọ́ ẹ̀ kó o dá sí o. ní ọjọ́ àṣẹ sùúrù. ọmọdé bá kọyán alẹ́ àwọn àgbà máa sì fìtẹ́ balẹ̀. iṣẹ́ pẹ̀lú ọ̀yọ́ ìyàwó èwo. ọ̀yọ́ ta wà yìí. ilẹ̀ Yorùbá. yóò lójú. wọ́n bí mí wọ́n ní ta ló tiẹ̀ nílẹ̀ jẹ́. nígbà tí èsè èdì. Aláàfin ló nílẹ̀ o. ọba ńlá ti ń gbàgbé balẹ̀ ọba. nígbò wá ní talágbọ́n ṣe jẹ́ o. ní bàbá wọn ní jẹ́ ọ̀já. òun ló pa àgọ́ tẹ́ńpàpẹ̀ nǹkan ní àgọ́ temporary place temporary camp temporary place ní jẹ́ àgọ́. àgbègbè ní káàmpù alọ́pàgọ́ níbi tá a wà yóò fún gbàgbé ẹ̀. ṣé lóòótọ́ ni ọ̀já jẹ baálẹ̀ o. àmọ́ oníkọ̀ọ̀mọ̀ dájú ọmọ lólórí àgbà o. a sì máa ń nílé bà táwọn ọ̀dẹ́ ti máa ń kun ẹran o. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ilé bà ní ọba di ilé tó. ọba ti gbé àgọ́ jẹ baálẹ̀ lóòótọ́ òta ló fi jẹ baálẹ̀ o. àkọ́kọ́ ọ̀já ò jáde tí ọ̀já bá jẹ baálẹ̀ ta ló fi jẹ́ o. ọ̀já àti jẹ baálẹ̀ ọba kan ní ọ̀sẹ̀ kìíní ọ̀já ìjáwé léni lórí wọ́n sì fi ìrẹ̀lẹ̀ sí yàn lọ́rùn wọ́n sì fi fìlà dé fún ta ló fi ọ̀já jẹ baálẹ̀ àgọ́. bóò ni àgọ́ àti àtìbá ṣe ẹ̀ṣẹ̀ jẹ́ gan-an kí ló pa wọ́n pọ̀. ọjà agbègbè ibi tí wọ́n wà ń ta nígbà ìṣàkọọ́lẹ̀ rẹ̀. bóò lọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tán mú ìyá àti ìbà o. ààrẹ òkùnkùn jẹ́ àbáàsì àdìbọ́mọdé bá pọ̀ ní alẹ́ àwọn àgbà ìjọba rẹ̀. wọ́n bí mi nínú o inú ń bí mi o. bínú tán o ìjọwọ́ bọ̀ mí lẹ́nu. ọba méje ìdájọba àti ìdílé o ní ìpínlẹ̀ Ọ̀yọ́. lórí ọ̀bá náà mọ́mọ́ tó ní kò yé o Olúkòyí ọmọ ẹrù ọkọ̀ máa gbọ̀n tí ò rí kú sá o. Ìkòyí tìpínlẹ̀ Ọ̀yọ́ nù o. ìpínlẹ̀ lálàá Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ Olúgbọ́nbàlà. bákan náà Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ò sí lórí àgbèrè o. èmi ò tiẹ̀ ó dájú bá tiẹ̀ ti jẹ́ onísàpàdé ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ náà ní. Ìgbẹ́tì ọlọ́yẹ náà ń kọ́ o mo rò ó ti lọ bí mẹ́rin. Ìgbẹ́tì ọlọ́yẹ náà àti ìjọba o. Àṣìgàngán ti lọ máa lọ́ba ní gàngán. Ìṣẹ́yìn orò ọmọ ẹgbẹ́ kí ta lọ́ba níbẹ̀. Sọ́ba ń bẹ léwu wà bí sọ́ba ń bẹ léwu wà bí. Ọjà olùdọ́dọ̀ ikú bàbá yèyé wa láàfin Ọ̀yọ́ ọba tó ìlódé o. Àfọ̀bàjẹ́ ní ìjọba tí ó fún wọn níwèé ọmọ òyìnbó. Àbáwọ̀ aráàlú náà ni àwọn olóṣèlú ni ọdún wa o. Ṣé kó bá mi kó ṣe yẹ kó rí àwọn ìtẹ̀lájẹ́ àbáṣe torí náà o lára àwọn ìtàn tá a máa ń gbọ́ tá a sì ṣiṣẹ́ lórí bóò ni ọ̀rọ̀ àgọ́ ṣe jẹ́ bóò ni àtìbá ṣe sọ àgọ́ di Ọ̀yọ́ bóò ni ó sì ṣe fẹ́ ju bó ṣe wà lọ
níbi tí ilẹ̀ àgọ́ ra mọ́ o. Àwọn tó fẹ́ nígbà tó di Aláàfin ní ọdún 1837. Ọdún méjì láti ní àgọ́ Nàìjíríà tí ó tó gba Ọ̀jà fún ara rẹ̀ Ọ̀jà sẹ̀mù Fánáṣínà. Ẹlẹ́kùnì kejì ikú wo ló pa àwọn méjèèjì o. Òótọ́ ni pé Ọ̀jà tó wọlé ní ìwọ̀ èyí wọlé yá lọ́ba Ọ̀jà ọ̀wọlé ikú wo ló pa Ọ̀jà lọ́pọ̀ wọn àtàtì bá pọ̀ ó ló pa wọ́n pọ̀ sí ìrìbímọ̀ tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ ló pa wọ́n pọ̀ wọ́n ti ètò pa wọ́n pọ̀ bó ló ṣe tú wọn ká. Ẹ̀tọ́ sẹ́ni tí Ọ̀jà ní bàrà sí là ń pè ní bàrà ní bàrà ní àbí bàrà ní Ọ̀yọ́. Kí ló fà á o ló ṣe gbé àwọn ìran Ọ̀jà ni wọ́n ń joyè àṣìpa Ọ̀yọ́. Lóye àṣìpa kọ́ sí wọn bí. Lóye àṣìpa tiẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀dà o alágbọ̀ọ́ bó ló ṣe jẹ́ ọ̀gá yìí àbí baálẹ̀ lóye àṣìpa ìyá alágbọ̀ọ́ àti ìyá wọn lọ ìjọba ọba kọ́ èmi ò lè lò lálẹ́ lẹ́ni tí mo jù lọ ìjọba ọba ìṣẹ́jú kan o ẹ jẹ́ ká lọ polówó ọjà o ẹ já lọ polówó ọjà o ẹ jẹ́ kọ́kọ́ lọ sọ́dọ̀ Aláàjì nínú owó ní Pàkátà nílùú Ìlọrin. Tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ tẹ̀sí nílò aṣọ òkè èyí tó ṣe déédéé ara ọ̀dọ̀ Alhaji Nínà Lówó gbajúmọ̀ aláṣọ òkè ni ẹ lọ. Aláṣọ òkè lè pé gbọ̀n àmọ́ ọ̀kan ṣoṣo àjànàkú tí ń gbó kìjikìji ó ní Alhaji Nínà Lówó gbajúmọ̀ aláṣọ òkè láti ilẹ̀ yìí lókè òkun ni wọ́n ti dá wọn torí pé ojúlówó aṣọ òfì ni wọ́n ń tà àwọn aṣọ òfì bíi sanyán ẹ̀tù àlárì bákan náà àwọn aṣọ òfì tuntun bá gbà múlò gbẹ̀yìn lọ́dọ̀ wọn bíi yóò tá ń pè ní basket supernext interlock 1 inch half inch tó fi mọ́ Jennifer tá ń pè ní lóòmù àtoríṣiríṣi ẹ̀yà aṣọ òkè gbogbo bákan náà ni wọ́n tún máa ní korúkọ sí ara aṣọ ẹ lè rí Alhaji Nínà Lówó gbajúmọ̀ aláṣọ òkè ní gbogbo ọjọ́ ọjà òjẹ́ aláṣọ òfì àti gbogbo ọjọ́ ọjà òjẹ́ aláṣọ òfì ẹdẹ pẹ̀lú ìlú Àkúrẹ́ ẹ sì lè pè wọ́n sórí nọ́mbà yìí 07039399535 àti 08072695267 Alhaji Nínà Lówó gbajúmọ̀ aláṣọ òkè ojúlówó aṣọ òkè pọ́nbélé lẹ́ẹ̀rí lọ́dọ̀ jù. Olówó yọ bí ọjọ́ aṣọ tó dára ṣó ní yàrá àpẹ etí aládìrẹ oníkẹ́ máa gbọ́ fóríṣiríṣi aṣọ àdìrẹ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí
bàbá bẹ́sọ̀ tó wuyì tó ṣe rẹ́gí tó dùn ún wò sára lọ́jọ́ ayẹyẹ kí ní fi ṣèyàn ìrọ̀rùn ti dé fún gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ pẹ̀lú aláfẹ́ tó mọ rírì aṣọ àdìrẹ bọ́rọ̀ bá dọ̀rọ̀ aṣọ àdìrẹ ìbílẹ̀ tó tójúlówó àpé tí aláṣọ àdìrẹ ní kẹ́ẹ̀tọ́ lọ níbẹ̀ lẹ ti lè rí àwọn aṣọ àdìrẹ ìbílẹ̀ bíi aṣọ àdìrẹ ìbílẹ̀ tá a fi orógbó dì aṣọ àdìrẹ ìbílẹ̀ tá a fi ẹ̀kọ́ dì aṣọ àdìrẹ ìbílẹ̀ àtijọ́ tó jẹ́ alákẹ̀tẹ̀ alálẹ̀ alábẹ́rẹ́ aṣọ àdìrẹ olókùn òṣogbo náà gbẹ̀yìn àdìrẹ tá a ṣe sí àǹkárá tá à ń pè ní kàmpálà tó fi mọ́ àdìrẹ málì àti gambia àwọn aṣọ ìgbàlódé tá a ṣe ní àdìrẹ náà wà níbí bíi t-shirt àgbà àtọmọdé batik ẹ̀sìnkí modern artwork bedsheet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbangba Jericho Mall ni wọ́n wà shop 21 Jericho Mall Jericho Ìbàdàn ẹ sì lè pè wọ́n sórí 08056127039 àpè tí aládìrẹ Ìbàdàn dùn. bẹ́ẹ̀ ni Ìbàdàn dùn pẹ̀lú àpèétí aládìrẹ. kí a máa dé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. ọ̀rọ̀ ó ṣe ọba alágọ̀ ọ̀sẹ̀ alágọ̀ ọba ó pé méjì lọ́yọ̀ Aláàfin Ọ̀yọ́ àti ọmọ ìbò ti bẹ̀rẹ̀ láti ìgbà ìṣèjọba gómìnà Àkàlà pé gómìnà Abíọ́lá Ajímọ̀bí tí wọ́n sì ṣe àtúnṣe lé lórí. àwọn èyí tó ti wá bẹ́yìn yọ ní sáà ìjọba ìjìnà lóṣù Mákindé. ṣùgbọ́n fẹ́ kí àwọn èèyàn ká máa wo àwọn dírámà tí wọ́n mọ̀ ṣẹlẹ̀ ṣé ẹ gbàgbé pé ààrẹ tuntun tá a ṣẹ̀ṣẹ̀ dìbò yìí ọmọ Yorùbá ni o Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí ó gba àkóso ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tó ń bọ̀. ìjọba máa wọ àwọn eré ìtàgé táàrí wọ́n ló fi ń dá wa lójú lọ́la pẹ̀lú ògo Ọlọ́run àfẹ́ sí wẹ́wẹ́ dáadáa o ká fojú sọ́nà. mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn tá a ti ṣe àtìlẹ́yìn fún wa nípa lílọ tí a fẹ́ lọ sí àjò ìwádìí ìjìnlẹ̀ sẹ́nu pé ìlú Ọ̀yọ́ náà kò tẹ̀lé bẹ́ẹ̀ lára àwọn ibi tí a fẹ́ gbé iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ wà lọ. wípé ojúṣe tiwa ni pé bóun ni ìtàn àti àṣà wa bóun kò sí ní parẹ́. èrò tí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ṣé kí n fi ojú òpó lẹ̀ ẹ̀rọ dáìbò pèmí ẹ̀ tí mo rí lójú àgbàdo wa ẹ̀já ìwọlé láti lè jẹ́ kí ojú òpó ìtàn Yorùbá kó dúró iná ni à ń ṣe ìgbáradì. mo fi dúpẹ́ lọ́wọ́ àwọn amójú ẹ̀rọ tí wọ́n bá wa ṣiṣẹ́ ní òde. mo dúpẹ́ lọ́wọ́ gba àwọn amójú
ojú ẹ̀rọ yìí. Yorùbá la pé ètò tó wà fún gbogbo ọmọ ká sì mọ ìròyìn lórí ètò yín ètò wa Ìtàn Yorùbá. kẹrọ tí ẹ fi pè wá tẹ́ fi bá wa dá sètò lẹ́ẹ̀kan sí ni +23480 ààrẹ Laji Abbas ní orúkọ tèmi o, ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn. kì í dá òrìṣà ní í dá ní ẹnìkan kì í dá òrìṣà èéṣe bẹ́ẹ̀ fi ń hùwà gẹ́gẹ́ bí gbogbo wa ní o, bó ní ìtàn wa àti àṣà wa bó ní òsì ní parẹ́ o. ní Olódùmarè ṣé owó náà ní lóńtẹ́ ẹgbẹ́ lójú gẹ́gẹ́ ẹ̀yìn àná náà ni o èéṣe bẹ́ẹ̀ fi ń hùwà gẹ́gẹ́ bí Olódùmarè lójú àṣebi bí kẹ́ni ó lówó kí wọ́n má lè dá tọrọ ní mọ́ lójú àwọn òṣìkà bí káfíńrẹ́ rọjà ká má lè darí wọlé ẹni bí ìpolúwa rẹ̀ ó rìnrìn ọ̀nà ilẹ̀ ló gèdè dé bí ìkọ́mọ ẹni ó má gbà náwó gbọ̀ngbọ̀n lẹ́yìn àti ìṣerú èyí sí o èrò à ń bẹ lọ́kàn ọmọ ènìyàn. àgbo kan òru mà ti fẹ́ lò lórílẹ̀‐èdè tiwa Nàìjíríà. aláàrùn ni orí ló dá mi. jẹ́ kí n máa wọlé òkè. èrò kà ń bẹ lọ́kàn ọmọ ènìyàn bọ́mọ aráyé bá jí wọn máa wòye ẹni ńlá bí gbóṣubú bí gbóṣubú àìní ṣubú èèyàn ní ńlá ó dọwọ́ Olódùmarè ó dọwọ́ orí kíkálukú gbé wáyé ẹnìkan ràgbọ̀nràgbọ̀n ọmọ aráyé wọ́n lè bí òde ìjọlọ́mọ mọ́ láyé ṣe bẹ́ẹ̀ rí káyíkáyí níjọ́ tó gbẹ̀yìn tí ń bẹ̀ bí ọ̀sà àràsà tí fomi ojú tó gbèrè ọmọ ni wọ́n ló ti tọ́ fún káyíkáyí láyé ẹ̀yìn ìgbà tí wọ́n ní òde ìbímọ mọ́ inú wa di káyíkáyí káyíkáyí láre káyíkáyí ìmọ̀kùn káyíkáyí sáde. ẹ̀yin àná náà ni o èé ṣe lẹ́yìn tí ń gbèrò gẹ́gẹ́ bí Olódùmarè ojú bá gbọ́n ní rọrùn òkèèrè náà nígbà ó bá tẹ ojú pípọ́ ó padà lẹ́yìn ẹ̀yìn bí yàbá jẹ́ ìlú. ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas ọlọ́run ló rán ẹ asọ̀tàn fáyé asọ̀tàn lóye ìlú iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn tó pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn lóye Laji Abbas ìbò pátá ìbò àsọ̀tàn lóye ìwọ ọlọ́run fún lórí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀kọ́ òun ẹ̀wọ̀n Ìtàn Yorùbá tí ò lẹ́jà